wọ́n lọ ẹ̀rù ń ba kó wà afa Buhari afa kéré adúrò ẹrù tí ń bẹ́lẹ̀ yìí ọpẹ́ ńláńlá tá a wá dùn ní pé ẹ wá wò bẹ́ẹ̀ ni ti ń rí owó renovation máa ju owó lé lọ àwa tá a jogún rẹ̀ tá a yanjú ẹ̀ ní ẹ wá bẹ́ẹ̀ lọ wa dédé owó tí wọ́n kọ́lé gbà mí àfi máa kó sọ́kàwé ni maintenance lọ fún àní ẹ̀dẹ̀ ń dàgbé ẹ̀ tún wá ń tẹ̀wó sápò kó wa bàbá àti tẹ̀wó sápò gbogbo wa ń bẹ̀ yẹn. ètí sẹ́wọ́n sàlẹ̀ àti ṣe kí wọ́n tó kú ò òun làwọn ọmọ wọn jẹ ni wọn ò rí jẹ tán lẹ́yìn ọmọ tún jẹ yìí àrọ́mọdé wọn tún jẹ bàbá wa tún gàba jẹ ìní wọn jẹ kulẹ̀ bàbá wa nígbà tó ní tún jẹ àtàwọn yìí Ameerul Jaish orí jẹ tó nǹkan Ọlọ́run wa ní ìníjọ gbé ayétẹsí ọjẹ ìrùdí rẹ ọjẹ yìí tó jù bẹ́ẹ̀ lọ ìrùdí rẹ ní jẹ yìí tó jù bẹ́ẹ̀ lọ yìí Ameerul Jaish tó ní ẹ máa jẹ ẹni sì jẹ ẹ jẹ ẹ yó ẹ tún máa fáwọn èèyàn jẹ torí pé àwọn tó bí yín àti ìyá àti bàbá gbogbo wọn ni wọn ṣe wàhálà ìyá tó bí yín ṣe yín ti mọ ọkọ rẹ̀ títí bàbá wa Ameerul Jaish tí àṣejù fẹ́ wọ̀ bí obìnrin rẹ̀ bá ṣe bẹ́ẹ̀ fọkọ rẹ̀ bó máa rú wọn tí yàlẹyà yìí. lọ́jọ́ wọn lè Salati ọlọ́run wọn gbára lébẹ̀. fasik birobika. àbá Salati àgbà wọn ló sọ wọn yàn kan lówó ilé Salati ṣe ẹ máa lówó ṣe ẹ lówó nígbà ní ọlọ́run lẹ́ni ọlọ́run wa darí àwọn ológun ọmọ sí kiri ẹni tó bá sì lóhùn lẹ́sìn èkó dúró náà gbígbà lọ́gbára lé ọlọ́run níbi ìtọ́kùn ṣe ọ́ àti títí òní tó wí náà tá a máa ṣe náà lọ́gbára tọ́lọ́run lérí ẹ̀ àpamọ́ gbogbo ayé sókòwò àwọn ilé Salati oṣù tó oògùn owó báwo ṣe yahoo ìgbàdùn wọn sí 419 ayé ọlọ́run darí ayé kọ́ mọ̀ sí wọn mo ti darí àwọn kan mọ̀ lọ sí àdébí Muhammad sallallahu alayhi wa àwọn sallam sábẹ́ kẹ́kọ̀ọ́ tí wọ́n ní ó fi sàlẹ́bì bọ́lọ̀ ti ṣẹlẹ̀ Salati bó ti ṣẹlẹ̀ Salati kò sí lè tí ibẹ̀ tó kílẹ̀ fi bilẹ̀ lẹ̀. bàbá wa Ameerul Jaish púpọ̀ nínú Mawlana Shehu Shafi ilé bá ń dùn wọ́n wà á ránṣẹ́ pé bàbá wa Ameerul Jaish lọ́tàlá àríwú ẹgbẹ́ lọ́ba ń pè bí wọ́n ti máa ń pè wọ́n lẹ́nu wa bàbá lọ́ba ń pè yáyá wa bí Mawlana Ameerul Jaish wọ́n bá wá dọ́dọ̀ Mawlana wọ́n máa wá sọ̀rọ̀ tẹ́bi wípé ìsọ̀rọ̀ yẹn ẹni tó bá wà sálẹ̀ ò ní tẹ́tí máa gbóhùn wọn inú wa máa dùn inú Mawlana máa dùn mo rántí lọ́dún kan Mawlana ra gíláàsì kan èyí tí ó wà ní àbáwọlé wọn gíláàsì wọn máa wá dúró lẹ́ẹ̀mẹ́ta kó tó tì ẹ mọ̀ pé nígbà ojú là púpọ̀ Mawlana wa ní lọ́ba ń pe yáyá wa ó fẹ́ fi gíláàsì tí wọ́n rà yín hàn bí bàbá wa Ameerul Jaish ti wá dé Mawlana wa ṣí gíláàsì yẹn ọwọ́ àti lẹ́ẹ̀mẹ́ta ẹ wá mọ bí Mawlana Ameerul Jaish ti máa ṣe ọwọ́ àdá ọ̀dọ̀ ṣàṣì ni èwo lè fún àyè. bàbá wa Ameerul Jaish tèmi mo wá bá yín dúpẹ́ lọ́pọ̀ lọ ní gbogbo àwọn ẹni tí ń kú àwọn afáàlú wọn a máa kú wọn sì ní lórí ba ẹlòmíì tó bá kú gbígbàdúrà ló sì kú tẹ̀lé. wọ́n sọ èèyàn ní Yahya ẹ wá rò pé tó bá kú tán ní tó bá tọ́lẹ̀ yóò kù ní ó kù tì wọ́n kì í sọ̀rọ̀ ló kọ́ yẹn láyé kó nǹkan ọmọ yé yóò yẹ kó àwọn èèyàn kan bá Ameerul Jaish kò sí tó bá gbé ayé ṣe kọ́lọ́wọ́ tó gbèsè ọ̀dọ̀ tí ó kù lọ́mọ yẹn lọ́dún ọkọ̀ máa ń la kára ọmọ ó kọ́re ní kéèyàn jẹ́ sọmọ ló kọ́re bàbá Ameerul Jaish wọ́n yẹjú lára ọmọ tó bí lára ọmọ kéwú téèyàn bá ní ká mọ́ kì í ẹ̀bẹ́ nìkan ni wọ́n ṣiṣẹ́ lẹ̀ kó sì bá ṣẹ́ tẹ́ ẹ̀bẹ́ yìí bá ṣẹ́ lẹ̀ ẹ̀tún wá ń ṣe é kun ẹ̀tún wá ń ṣe é dáa téèyàn bá ń ṣe mọ̀ lórí àfa Abiola Khalifa wọ́n wulẹ̀ ṣe mọ́ kò ní ìdí òsè mọ́ nítorí pé kí ni gbogbo àwọn títí tóbi bá bí báyìí dandan kọ́ ni kí wọ́n tóbi àmọ́ tí tóbi wọ́n bí mọ́ ilẹ̀ ilẹ̀ tí wọ́n á tóbi fúnra. wọ́n ìjọba bá ń lọ mọ́sálásí yẹn ò sí kíkàn ọlọ́run ti ní ó gba kíkàn ọlọ́run ti ní ó gba rírẹ́ ọlọ́run ti ní kí lẹ́kùn wà ń bẹ́ẹ̀ ọlọ́run ti ní kí wíńdò wà ń bẹ́ẹ̀ ọlọ́run ti ní ká lẹ táìsì gbogbo ẹ̀ wáyárìn àti gbogbo nǹkan tó ń sọ fún mi pé ìmọ̀ tí ń ṣe ìwọ máa ń tó ń ṣe ó máa ń tó ń ṣe tó bá kàn nínú ayé kálukú ní kálukú máa ṣe ọlọ́run ó sì máa ṣe fún kálukú. Ameerul Jaish fakharu salihina Ameerul Jaish fakharu salihina Yahya Salaaty